Aláròyé máa wí o. Ìjà ń bọ̀ o, Ọbásanjọ́ fẹ́ gbéná wojú àjọ EFCC. Àwọn aláṣẹ ilé ìkàwé ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti fún àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu EFCC ní gbèdéke ọ̀sẹ̀ kan péré láti tọrọ àforíjì kí wọ́n sì tún san bílíọ̀nù 3.5 náírà gẹ́gẹ́ bí owó gbà má bínú lórí ìkọlù tí wọ́n ṣe síbẹ̀ lọ́jọ́ àìkú Sunday tó kọjá. EFCC ni wọ́n ya bo inú ọgbà ilé ìkàwé ńlá yìí lójijì níbi tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn èèyàn bíi 73 tí wọ́n ní àwọn furasí pé wọ́n ń lu àwọn èèyàn ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára ni. Ìyàtọ̀ sí àwọn tó farapa yánnayànna níbi tí wọ́n ti ń sá kíjokíjo nítorí ìbẹ̀rù. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó ńlá tó jẹ́ 18, ọ̀pọ̀lọpọ̀ fóònù alágbèéká àti kọ̀ǹpútà àgbélétàn ni wọ́n láwọn àjọ náà tó fipá gbà lọ́wọ́ àwọn èèyàn lásìkò tí wọ́n ya wọ ilé ìkàwé ọ̀hún. Nígbà tó ń fi àdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́rú Wednesday tó kọjá yìí, ọ̀gá àgbà fún ilé ìkàwé ọ̀hún ọ̀gbẹ́ni Vitalis Otese ní ìgbésẹ̀ tí àjọ EFCC gbé lórí bí wọ́n ṣe ya wọ iléeṣẹ́ àwọn lólòdì pátápátá lábẹ́ òfin, bẹ́ẹ̀ ló tún jẹ́ ohun tó tàbùkù àwọn púpọ̀. Otese ní kò sí àní-àní wípé EFCC kò rí èèyàn gidi gbà wọ́n lámọ̀ràn rárá kí wọ́n tó hùwà burúkú tí wọ́n hù ọ̀hún, nítorí ohun tí wọ́n ṣe yìí kò yàtọ̀ sí títẹ̀ ẹ̀tọ́ àwọn aráàlú mọ́lẹ̀ tó sì tún jẹ́ ṣíṣe lòdì sí ìgbékalẹ̀ òfin Nàìjíríà tó fààyè gba ìpéjọpọ̀ àlàáfíà. Ojúwe ìgbésẹ̀ EFCC bí ohun tó tàbùkù ohun tí iléeṣẹ́ àwọn dúró fún àti ìgbékalẹ̀ òfin Nàìjíríà lábẹ́ ìjọba àwa ara wa. Otese tún ní ohun tí àwọn fẹ́ báyìí ni ìwádìí tó yè koro lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, kí wọ́n sì fi àbọ̀ ìwádìí náà síta kí gbogbo èèyàn lè fojú ara wọn rí ohun tó ṣẹlẹ̀ gan-an. Bẹ́ẹ̀ ni EFCC gbọ́dọ̀ tọrọ àforíjì èyí tí wọn yóò gbé jáde nínú àwọn ìwé ìròyìn tó gbajúmọ̀ dáadáa. Ó ní àjọ yìí gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti ṣe àtúnṣe lórí wàhálà ńlá eléyìí tí wọ́n mú bá àwọn èèyàn tí wọ́n fi páńpẹ́ òfin gbé lọ́nà àìtọ́, tí wọ́n sì tún gbẹ́sẹ̀ lé ọkọ̀ àtàwọn nǹkan ìní wọn mìíràn láì ní ìdí pàtàkì kan. Ó ní bílíọ̀nù kan náírà ṣáńgílítì làjọ EFCC gbọ́dọ̀ san o fún àwọn bíi 100 èèyàn tí wọ́n farapa nínú ìkọlù náà, tí wọn yóò sì tún san bílíọ̀nù 2.5 gẹ́gẹ́ bí owó gbà má bínú fún àbùkù àti orúkọ iléeṣẹ́ àwọn tí wọ́n bàjẹ́. Ó ní ìṣọwọ́ ṣiṣẹ́ àjọ yìí lọ́jọ́ náà kò bójúmu rárá ni pẹ̀lú bí wọ́n ṣe kùnà láti fún àwọn ọlọ́pàá tó wà ní tẹ̀sán ọgbà ilé ìkàwé ọ̀hún gbọ́ kí wọ́n tó wá, nígbà tó jẹ́ wípé ṣe ló yẹ káwọn ẹ̀ṣọ́ aláàbò jọ máa ṣiṣẹ́ pọ̀. Èyí ló ní ó tàbùkù àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè yìí tó sì ń fi ọ̀pọ̀ ẹ̀mí àwọn ènìyàn sínú ewu. Ọ̀gá àgbà ọ̀hún ní gbèdéke ọ̀sẹ̀ kan péré èyí tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́rú Wednesday ọjọ́ 13 oṣù kẹjọ yìí ni àwọn fún àjọ EFCC o kí wọ́n fi ṣe gbogbo nǹkan tí àwọn béèrè fún yìí, bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò jọ kẹsẹ̀ bọ ṣòkòtò kan náà. Otese ní àwọn ẹbí pẹ̀lú àwọn arìnrìn-àjò afẹ́ ní gbogbo àgbáyé tí wọ́n wá lo àyè ìsinmi wọn nínú ọgbà ilé ìkàwé yìí, àwọn olùdókòwò tí wọ́n wá ṣòwò àtàwọn ọ̀dọ́ tí wọ́n péjọ láti fi ẹ̀bùn tí wọ́n ní dá àwọn èèyàn lára yá làwọn EFCC wá ṣe ìkọlù sí, kì í ṣàwọn ọ̀daràn rárá o.